ẹ kúlé là ń kí ara lé, ẹ kí àbọ̀ là ń kí èrò ọ̀nà. Mo kẹ́yìn lólùfẹ́ mi nílé lóko ní ẹ̀yìn odi, níbikíbi tọ́wọ́jà atẹ́gùn ètè bá fẹ́ dé. Orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Aramide. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ò ní dì. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé bá èmi àti porogodo ayé kò nílò fún ajó. Àáríjẹ àárímu àáríná àárílò, aburú kéré ó tóbi kò ní jẹ́ ìpín wa, porogodo ayé kò nílò fún ajó. Eléyìí ni obìnrin tó bá ń wá oyún, ẹni tí ó ń bẹ lọ́wọ́ ọmọ Ọlọ́run ò tí ì dá lóhùn. Ẹ má jẹ́ á dààmú jìnnà. Ọlọ́run ló ń sọmọ o, àmọ́ Ọlọ́run ní sọ̀kalẹ̀ wá fún wa lọ́mọ. Àìsàn tó bá ń bẹ lára wa ẹ jẹ́ ká tọ́jú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àìsàn ń ṣe kàkà kó lo oògùn kò ní lo oògùn. Bí mo sọ pé Ọlọ́run rí mi, Ọlọ́run rí mi, ọ̀wá ń ṣe súdù. Ẹni tí ọmú ẹ bá máa ń mú, tí ọyàn rẹ̀ bá máa ń wú nígbà tí ó bá ń ṣe nǹkan àlejò lọ́wọ́, irú obìnrin bẹ́ẹ̀ tó bá ń wá oyún kò lè lóyún. Tí nǹkan funfun máa ń jáde lójú ara obìnrin, ó ṣeé ṣe kóbìnrin má lóyún. Tí obìnrin bá ní ẹ̀dà òró ni àbí ẹ̀dà búlẹ̀, ó ṣeé ṣe kí obìnrin kó má ní oyún. Kí la wá ṣe tí nǹkan yìí bá ń ṣẹlẹ̀? Bá mi lọ wá èso láà pupa àti funfun, èso láà pupa àti funfun àti èèpo ọ̀gẹ̀dẹ̀ abo, èèpo ọ̀gẹ̀dẹ̀ abo yìí ẹ bá mi wá. Ẹ bá mi wá ẹ̀rọ alamọ, ẹ bá mi wá. Ẹ jẹ́ kí a jó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Ṣé a ti jó papọ̀? Nígbà tí a bá ń ṣe nǹkan àlejò lọ́wọ́, ìgbà yẹn la máa lo oògùn yìí. Bá mi kó gbogbo àwọn èròjà yìí, ẹ jó kó di èédú, ẹ jẹ́ kí a lọ̀. Tá a bá ń ṣe nǹkan àlejò lọ́wọ́ ni o, a máa fi mu ẹ̀kọ, a máa fi mu ẹ̀kọ tútù, a máa fi fọ́ ẹ̀kọ tútù mu. Ẹlẹ́ẹ̀kejì, báwo la ṣe ń tọ́jú obìnrin tó bá ń wojú Olúwa? Ẹ bá mi lọ wá ọ̀gẹ̀dẹ̀ abo, èèpo ọ̀gẹ̀dẹ̀ abo, èèpo ọ̀gẹ̀dẹ̀ abo àti èso láà pẹ̀lú èso wéréǹjéjé àti ẹ̀rù alamọ. Ẹ jẹ́ kí a jó méjèèjì, kí a jó gbogbo àwọn èròjà yìí, ká jó papọ̀. Kí a jó gbogbo àwọn èròjà yìí, ẹ jẹ́ kí a jó papọ̀. Ṣé a ti jó? Ẹ dákun má gbàgbé láti subscribe sórí ètò yìí. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, èyíkéyìí tí a bá wù kí a jẹ́, ẹ dákun mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ share program yìí, ẹ like, ẹ comment. Ẹ bá share tó bá kan ẹni tí nǹkan yìí ń ṣe lára nínú ilé, ó dá mi lójú pé àdúrà ni wọ́n ṣe fún wa. Gbogbo àdúrà tí ẹ bá wá ń ṣe fún mi pátá, kí ìdá kan kó lọ máa bá bàbá mi Gbàdàmọ́sí Arámidé nínú sàréè, torí àwọn ni igi gangan, àwọn ni orísun tí à ń ṣe yìí, àwọn ni orísun, àwọn ni àwòkọ́ṣe tí èmi ń ṣe yìí. Ẹ dákun ẹ máa ṣàdúrà fún bàbá mi Gbàdàmọ́sí Arámidé. Iwájú tó kọjú sí Ọlọ́run jẹ́ kó dáa, ẹ̀yìn tá fi sílẹ̀ ẹ̀yìn náà bàjẹ́, àtìmí àti àrírí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ jẹ́ kí a jó iṣẹ́ yìí, sí àti jó, jẹ́ ká máa fi mú ẹ̀kọ́ nígbà tí a bá ń ṣe nǹkan àlejò lọ́wọ́, bí ó ṣe jẹ́ nìyẹn. Ojú yín ò ní fọ́, ojú tèmi náà ò ní fọ́ o, etí gbogbo wa ò ní di. A máa mú owó nínú owó ni. Àwa ní nẹ́kan tán kí a tó rí kan. Ire o, ó di wọ̀ bí ọjọ́rọ̀. Thanks for watching.